ọmọ iṣẹ́ ìyàwó mi ò ṣe é dóyún bọ̀kẹ́ o tó bá ti ń dọ̀riwo ni ó mọ̀ pa káàkiri kókó má ti wọnú òbu ẹ̀ ni yóò ti mọ̀ dá mi sẹ̀rẹ̀sẹ̀rẹ̀ àǹtí ṣeun ní tí mo fi láìka ọmọbìnrin yẹn nù wàhálà ti wá dé o ó ti lóyún o ìyàwó mi ò sì gbọdọ̀ gbọ́ torí pé létè mi àti ìyàwó mi jọ ń gbé ìyàwó mi ló ní o òun ló ra ilẹ̀ rẹ̀ ó ti ra ilẹ̀ rẹ̀ kí n tó pàdé ẹ̀ kódà ó ti ń kọ́lé ẹ̀ kí n tó pàdé ẹ̀ gbogbo ẹ̀ pátá ni màá sọ fún yín obìnrin gidi ni ìyàwó mi ò jẹ́ ìṣòro burúkú ìyàwó mi ò ń ṣòro burúkú obìnrin ìyàwó mi ò gbọ́dọ̀ mọ̀ wípé mo fọmọ iṣẹ́ ẹ̀hún lóyún torí oyún ti dé ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntórí àti ṣò olúwa ṣe wọn máa kánjú lórúkọ mi èmi lọ́mọ ìyá àjọta ìmọ̀ sọ pé èmi lọ́mọ owó olódù ọba nílùú òdìdẹrẹ́ ìwó tó dẹ́rẹ́ pé tó gbẹnu ẹ̀ka kòróbótó ẹ jẹ́ ń wá kíra mi ní kí ìyanu ìwó ọmọ dákódákó èmi lọ́mọ dábò èmi lọ́mọ agbókún láre nínú ìgbẹ́rẹ̀ ẹ̀dá nílé bàbá tó bí mi lọ́mọ ẹ wò ó ẹ jẹ́ ń jókòó dáadáa bẹ́ẹ̀ ni àlọ́mọ ẹrẹ́rú béèrè ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹrẹ́rú kẹ́mọ nílé bàbá tó bí mi lọ́mọ jogún tó ní mí ìyá ọ̀la àtàlùbọ́ ọmọ òní ìkànnì làbẹ́ tí ṣe gbọmọ lọ́ba ọmọ òní ìkànnì làbẹ́ tí ṣe gbọmọ lọ́ba ọmọ oníṣẹ́ mọ̀ pé ṣe òun ò dáa ọmọ náà mọ̀ kó àwọn òsùn mọ́ràjò dìṣẹ́ lọ́wọ́ ìdígbọ́jọ́ ni mí nílé bàbá tó bí mi lọ́mọ mi ojoojúmọ́ dé sọ̀gbà ẹ wò ó ìmúlẹ́mọ̀ ìyá Delta ẹ wà nǹkan fìdílé ẹ kẹjọ máa fi tí gbéyàwó ọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ ni ọmọ ilé tí mo ń jẹ ṣe rí ìyàwó mi yáàdìrẹ́sà ni Ọlọ́run sì gbà fún ìgbà tí mo mọ ìyàwó mi sí ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ tóun kọ́kọ́ fẹ́ ó kú ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ kú ni n bá pàdé ọmọbìnrin ó sì jẹ́ ọmọbìnrin tó dáa sí mi báwo mo ṣe pàdé rẹ̀ ìrònú ni mo wà ṣọ́ọ̀bù rẹ̀ sí ṣọ́ọ̀bù sí ilé wa kò jìnnà púpọ̀ síra wọn ilẹ̀ wà lẹ́yìn ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n kọ́kọ́ ṣọ́ọ̀bù yẹn síta ni ṣọ́ọ̀bù méjì ló wà ń bẹ̀ òun gbọ́yọ̀ kan ìyá kan wà ń bẹ̀ ó ń ta mínírà ó gbọ́yọ̀ kan ìyá tó ń ta mínírà yẹn ará ìlú àwọn ìyàwó òun tó kù yẹn ni ọmọ kan tí ìyàwó mi bí kó tó di pẹ́ lọ́jọ́ dé ìyàwó mi ò fẹ́ bímọ o àìsàn ráńpẹ́ kan ló ṣe ìyàwó òun tí ìyàwó òun sì kú ọmọ kan yẹn ọ̀dọ̀ ìyá ẹ̀ lóun máa ń fi sí tóun bá ti ń jáde àmọ́ tó ìyá ẹ̀ tóun máa ń fi ọmọ yìí sí tó bá ti skul dé ọ̀dọ̀ ìyá ẹ̀ náà máa fi sí òun máa fún ìyá ẹ̀ lówó ṣe ogbẹ̀ ìyá ẹ̀ ò ní fọ́mọ òun yẹn lóúnjẹ so òun ló máa fún ọmọ òun lóúnjẹ òun náà dẹ̀ bí ọmọ yọ kan tó gbé dání nígbà yẹn ọmọ yẹn dàbí éèjì ọmọ òun ni so ọkùnrin lọmọ yẹn náà wọ́n wá jọ mọ́ ṣeré tó bá ti wá ń ṣeré ọmọ ó máa fún ọmọ òun lóúnjẹ ó máa ṣe gbogbo ẹ̀ tó bá tọ́lẹ̀tì aníkan clean díẹ̀ aníkan ṣe gbogbo ẹ̀ nígbà tó yá ìyá tó mọ́ ń gbọ́mọ lọ fún ìyá yóò wá ṣọ́ọ̀bù mọ́ ó jẹ́ pé ó bí ó rẹ̀ wọ́n náà díẹ̀ ní àbí wọn sá wá ṣọ́ọ̀bù mọ́ àbọ̀sọ pọ́jọ́ òun ìyá wọn wá ṣọ́ọ̀bù mọ́ àwọn ò lè rántí mọ́ so ìyàwó òun tó di ìyàwó òun lọ́jọ́ tèmi tóun fọmọ iṣẹ́ rẹ̀ lóyún tóun fi mọ̀ pé ogun máa dé ìyàwó òun yẹn òun máa ọgbà tó wá di ọjọ́ wo ni kò wá rọ́mọ yẹn jẹ́ pé wá bèrè láwọn ọmọọṣẹ́ yìí wípé ẹjọ́ ọmọ tó bá wá ìgbà ìgbà tí ẹ̀yẹ wà gbọ́dọ̀ wá ń ṣe ọ́nìyà wípé àwọn ọmọọṣẹ́ ló wá sọ fún pé ọmọ báyìí bàbá ẹ̀ ti kú ìyá ẹ̀ ti kú ìyá ọmọ yẹn ti kú ibo nílé wọn kàn lọ síbẹ̀ kàn lọ bèrè ẹ̀ bàtà máa délé ọmọ òun nìkan ló dá wà nínú ilé òun tilẹ̀kùn mọ́ ni òun fi sílẹ̀ sínú ilé because kò sí bó ṣe lọ mọ ní school òun kàn lọ drop ẹ̀ ni bó ṣe wá lọ òun kàn filẹ̀ sínú ilé òun tilẹ̀kùn gbàtà máa dé ọmọ òun dó síbi géètì òun ti géètì òun fi gbogbo ilẹ̀kùn lẹ̀ bọ̀ òun ti géètì báńkólé òun àwọn ọmọọṣẹ́ wa dé wọn wọlé why are you here where is your daddy kiri kan ọmọ òun wá ń ké bóyá dé òun ti jáde bí wọ́n lọ géètì nǹkan bẹ́ẹ̀ ṣe máa fi ìwọ nìkan lẹ̀ síbí báyìí ni wọ́n á ṣàfẹ́ sílẹ̀kùn yẹn wọn ò rí lẹ̀kùn yẹn ṣí wọ́n á gòkè wọ́n á lọ ìgbà tí wọ́n lọ sọ́gbà wọn pé bàbá ò sí nílé o bàbá nìkan dá filẹ̀ ni wọ́n ṣe máa fọmọ nìkan lẹ̀ síbẹ̀ yẹn wọ́n á nìkan lọ síbẹ̀ kẹ́nìkan lọ dúró tì kọ́mọ yẹn má fi ké mọ́ ẹnìkan wá lọ dúró tọmọ yẹn ìgbà tóun máa dé òun kọ́ bá pẹ́ nìkan dúró tọmọ yẹn bó ṣe wọ́n ní
kí ló dé wọ́n ní pé ọ̀gá àwọn oníkó wá dúró tì pé àwọn náà máa ń tọ́jú ẹ̀ ìyẹn ló wá sọ fún un pé ẹni tẹ́kùn máa ń filẹ̀ tì kò ní fún lóúnjẹ kò ní ṣe nǹkan kan ọ̀gá àwọn ló máa ń fún lóúnjẹ ló máa ń ṣe gbogbo ọ̀gá àwọn wá béèrè pé ọ̀rẹ́ ọmọ òun kọ́ ọ̀rẹ́ Jọmílójú ń kọ́ wọ́n wá ní ọ̀rẹ́ Jọmílójú kò wá o pé wọ́n wá béèrè pé báwo ni kíníkan wá ní pé ìyá ẹ̀ kú ni wọ́n ní kí ìyá ẹ̀ mọ́ yẹn ti kú so bẹ́ẹ̀ nìkan ló tọ́jú ọmọ yẹn pé kán lọ síbẹ̀ kan wá lọ wò náà fi wá wò ó ní lọ́wọ́ ẹ̀rọ kan ní pé ọ̀gá wọn máa rí so wọn ò fọkàn sí òun wá ní òkè pé kán bá wọn kí wọn kó wọn ṣe wọn ní pé ọ̀gá ní pé tó bá ti school dé kán sọ fáwọn mọ́tò ẹ̀ kán máa drop ẹ̀ sí ọ̀dọ̀ wa kán máa drop ọmọ yẹn nìkan sílé pé ilé ayé ti le gan o pé ilé àwọn ọ̀dẹ̀ ilé flat ni ọdún àwọn tenants mi náà wà ń bẹ̀ ògbóǹkà yòókù pẹ̀lú tiẹ̀ ni ṣáwọn tó pé wọ́n ti máa tilẹ̀kùn wọ́n ti máa lọ bí iṣẹ́ so ó ní wọn á wò pé ọ̀gá yìí dá o òun tó wọn bá ti wá ti school wọn á drop ọmọ síbẹ̀ oní bẹ́ẹ̀ lọ ìjọ kan tóun ò tètè dé ọmọ yẹn òun lọ sílé ìgbà tó mú ọmọ lọ sílé tóun dé òun ò bá wọn òun ò dé nọ́mbà ẹni tóun drop ọmọ fún òun ní nọ́mbà ẹ̀kẹ́ báwo ló ṣe máa ṣe bó nílé àwọn bíbí kìíní kan so gbà tó dára ọjọ́ kejì wọ́n ti mọ wọ́n ti tètè láàárọ̀ wọ́n ti wẹ̀ fún wọ́n ti bá fọ uniform ẹ̀ ó ti wọṣọ ìkejì ẹ̀ so wọ́n bá fọ uniform ẹ̀ lálẹ́ yẹn àárọ̀ ọjọ́ kejì bó ṣe mú wá ní àti uniform ẹ̀ tó wá mọ́ wọn wọ sọ́ọ̀sì fún wọn dé wọ́n ní madam mi ìmọ̀lẹ́ yìí ní pé òun náà pé ilé òun náà ó jìnnà díẹ̀ pé kọ́ máa wọ̀rí pé ọmọ wọn ní kíní kọ̀ọ̀kan púpẹ̀ tí ọjọ́ ti lọ lòun ní pé kó máa mú lọ òun lè drop ẹ̀ sílé ó pè òun kó máa tẹ̀lé òun lọ òun ò tẹ nọ́mbà yín wá gba nọ́mbà òun báwọn ṣe bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nìyẹn tó bá póòstì òun á sọ̀rọ̀ síbẹ̀ tó bá póòstì òun á sọ̀rọ̀ sí àti òun á kí òun á ṣe gbẹ ìjọba ẹ̀dì ọmọ ẹ̀ òun kí ìgbà tó bá di sáwọ̀dẹ̀ tó bá ti di sáwọ̀dẹ̀ mọ̀ wọ́n á tẹ̀lé wọn lọlé bẹ̀rẹ̀ tó máa lo weekend díẹ̀ Monday ló máa gbé wá pẹ̀lú uniform ẹ̀ nígbà tó pẹ́ di ọmọ wọ́n ní màdé má bínú ibo nílé yín lórí ẹbí tẹ́ni tóun fún lọ́mọ tóun ò mọ nọ́mbà yín tóun ò ṣe kíní kan ibo nílé yín wọ́n ní ilé àwọn wájú ilé ẹ̀ fún un wọ́n á ní òkè òun dẹ̀ máa wá wù wọ́n níjọ́ kan ó ní níjọ́ tóun dẹ̀ lọ́bẹ̀ òun débẹ̀ ní roman padà ní òun wọlé òun wò bẹ̀ òun rí fọ́tò ọkùnrin kankan ju fọ́tò ọmọ ẹ̀ ń lọ ṣùgbọ́n òun rí fọ́tò èèyàn kan tó wà níbi òkè yẹn bọ́ òun ò rújú òun ṣàwọn pé bí fọ́tò èkó mọ́ wọ́n á ní madam àwọn dádì nǹkan wá ní pé wọ́n máa ti kú òun ẹ pẹ̀lẹ́ oní ibi tó ní ohun tó wá dùn pé eléyìí ò tiẹ̀ ní ọkọ báwọn ṣe bẹ̀rẹ̀ sí jọ ń sọ̀rọ̀ nìyẹn àti bẹ́ẹ̀ ló wọ́n sọ pé tí ò bá dẹ̀ máa ń dùn òun náà níyàwó àwọn lè máa jọ dé tara wọn wá ní ewu ọwọ́ lẹ́yìn ọkùnrin òun ò fẹ́ wàhálà o ọkùnrin kíníkan ọkùnrin tó kù yìí ọkùnrin gidi ni ọkùnrin lè má ní tiẹ̀ lọ́wọ́ bọ́ ọkùnrin gidi ni wọ́n á ní òkè ẹ gbọ́ bó ṣe bẹ̀rẹ̀ sí jọ ṣe padà ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn táwọn ṣe bẹ̀rẹ̀ sí fẹ́ra àwọn nìyẹn àti ṣeun àmọ́ ọmọbìnrin yìí ó máa ń ṣiṣẹ́ ọgbà tó dẹ̀ yẹ tóun dẹ̀ ṣe òun náà máa dáná orí ẹ̀ kódà àwọn ẹbí ọkọ tó fi ilẹ̀ wọ́n wá níjọ́ tóun lọ ṣègbéyàwó fún because wọ́n like ẹ̀ ó wà àdúrà kó wà supportive bẹ́ẹ̀ dẹ̀ nígbà tóun fẹ́ gbà tóun wá fẹ́ yẹn so wọ́n ní ilé àwọn yẹn pé àwọn ìjọba máa gbé bẹ́ẹ̀ wá ní ibi tíyàwó òun ti kú òun ò lè bí wẹ̀ pẹ̀lú òun so ó ní but òun ti ń ṣe ilé tòun náà wá ní ilé ẹ̀ nígbà tó mú òun débẹ̀ òun pé ìwọ lòun kọ́ ilé ó ní àti ṣeun 3 bedroom flat ló kọ́ àwọn tó ń kọ́lé tèmi mọ̀ láyé yìí 2 bed náà ti máa ń bẹ̀rẹ̀ àmọ́ 3 bed lòun ti bẹ̀rẹ̀ sí ẹ wo ẹ jẹ́ kí n sọ̀kọ́ kékeré kan fún yín fún obìnrin tí ẹ̀ kí n pariwo tí ẹ̀ kí n dún tẹ̀ kí n enjoy nu oko tẹ̀ kí n enjoy nu oko táwọn ọkọ yóò kí n gbádùn yín for women ló nídìí tí ó ti rí tó bá yẹ pé o bá ní infection wàá ra nǹkan infection tó o bá ní infection ó yẹ kó o máa yomi lóbò ó yẹ kó o bu ẹ̀ máa yọ nítòsí nílò lélẹ̀ nítorí nílò lélẹ̀ èmi àwọn fẹ́ máa gbọ́ how much is 45,000 naira á jẹ́ kó bò rẹ̀ dùn á jẹ́ kó o lè ṣe dáadáa á jẹ́ kí ara rẹ̀ kó ṣe kíni gbogbo ilé dẹ̀ ní ìdí kíni gbogbo ilé ẹ ti ní ìdílé detox gbogbo ilé ló ní ìdí ẹ̀ ẹ wo high blood pressure lè wà fún èdè ní high blood pressure àní diabetes náà eléyìí supermax ni gbogbo ilẹ̀ tí mo ṣe àlè lásán lòún ṣiṣẹ́ fún a jẹ́ ní àwọn high cholesterol ní o èyíkéyìí ṣé wàá rí eléyìí tí mo fẹ́ sọ fún yín superman ni ó yẹ always guide ni ó wá pẹ̀lú detox ẹ ṣáà ti rí detox yìí bó ṣe wọlé lé 35,000 naira ni how much rárá tẹ bá fẹ́ rà ẹ kàn sí nọ́mbà tí mo fẹ́ pè jáde 070 ẹ mọ̀ bínú 08108792787 lẹ́ẹ̀kan sí 08108792787 a ò ní fìnira lògbèsí ayé wa o
àmín. So èmi àti ẹ̀ ó bá ń gbé mi ká tó ṣe introduction yẹn ó bá gbé mi tí ó sọ fún mi ká tó fẹ́ra ó sọ fún mi pé òun ò lè gbélé yẹn pẹ̀lú mi. Ilé ìdè tí wọ́n ní ìsinmi kó jẹ́ ká ó ní òun ò lè gbé bẹ́ẹ̀ yẹn pẹ̀lú mi wípé tá bá ṣe introduction náà wípé òun lè máa gbé ní ọ̀tọ̀ kémi náà máa gbé lọ́tọ̀ tó bá jẹ́ ìyá tá bá fẹ́ ṣe marriage a máa wá bá ṣe máa gbalé mo lè ní òkè a máa gbalé mi wọ́n ti ń plan mi ṣe máa gbalé wípé àwọn ilé kan tí mo rí kó wá lọ́wọ́ ó wá sọ fún mi pé òun fẹ́ mú débì kan wá mi débẹ̀ ìgbà tó mú débẹ̀ ó nílé òun délé òun lòun kọ́ ó bèrè pé abilé ọkọ ẹ̀ tó kú ó ní rárá o ilé ọkọ òun tó kú òótọ́ ọkọ òun kọ́lé ilé ọkọ òun tó dẹ̀ kù ibẹ̀ ni wọ́n sin sí àfi rẹ́ǹtì ni òun ò gbé bẹ́ẹ̀ nítorí pé ogún kan ṣoṣo tí ọkọ òun ní nìyẹn ọkọ òun dẹ̀ ti ní ìyàwó kan tẹ́tẹ́lẹ̀ ó ti ní ìyàwó kan tẹ́tẹ́lẹ̀ tó ti bímọ fún so àwọn fi rẹ́ǹtì òun lòún gbé bẹ́ẹ̀ tọkọ òun fi kú ọ̀rọ̀ díẹ̀ ti kú bẹ́ẹ̀ òun kúrò ń bẹ́ẹ̀ òun lọ gbalé wọ́n dẹ̀ fi lé yẹn rẹ́ǹtì wọ́n dẹ̀ ń pín ọkọ òun ti bímọ kan tẹ́tẹ́lẹ̀ àtọmọ òun àwọn tó mọ iná jọ ń pín ìyàwó lórúkà lòun o tóun lè kílèmù lé yẹn but òun wò pé kò sí nǹkan tá à ń jẹ tí ò kì í tán àfọlọ́lọ́ mo mọ̀ kọ́ mọ ẹ̀ ní so ọmọ ọkọ mi ní mo ti fẹ́ kọ́ mi tó kọ́lé yẹn but kásá pẹ̀lú pé ọlọ́kọ̀ òun kú ní ìsìn kò tí pé ọdún méjì tọkọ òun kú nígbà tí àwọn fi jọ ń sọ̀rọ̀ so ó ṣàmú òun lọ sí ibẹ̀ nígbà tí ilé yẹn òun ṣàrí òun á ní òkè ó ló ti rúùfù lé yẹn ilẹ̀ yẹn ó rà ó ti rúùfù lé yẹn nǹkan tó kàn kú lé yẹn ni pé kí wọ́n lẹ àwọn tiles àbí wọn kan ó tó àlọ́wọ́ tèmi náà bí mo ṣe kó fún yẹn mo ṣe kó lọ nìyẹn mo lẹ tiles mo ṣe gbogbo ẹ̀ ayanjú gbogbo ẹ̀ tán nígbà tá a yanjú gbogbo ẹ̀ tán ìyàwó mi sẹ́mọ̀ mo ń sọ fún yín ìwà tí ìyàwó mi ní lọ́wọ́ àti ìwà tí mo wù àṣe gbogbo ẹ̀ alẹ́ tiles àṣe akólọ́bẹ̀ àṣe wedding akólọ́ síbẹ̀ àṣe gate yẹn àjọṣe ni so tó wá di pé àjọ ń dáwó ṣe àjọṣe àṣegbè so a lọ sí registry àṣegbè àtikó lé ìbẹ̀lẹ̀ àdúró sí àwọn àjọ ń fẹ́ra wa ìyàwó mi wá sọ pé òun fẹ́ ṣọ́ọ̀bù síta ní but òun ò tí ì ṣetán ṣọ́ọ̀bù níta yìí ṣe kó òun máa tajà òun nílé tó bá yá tíbẹ̀ bá ti tóbi a máa ṣe ṣọ́ọ̀bù síta mo máa ní òkè kò sí wàhálà àwòlẹ̀ tí gbèsè àjẹfín lọ àti ṣeun àjọ ń gbé bí ìyàwó mi ṣe gbọmọṣẹ́ kan ni àmọ́ṣẹ́ ẹ̀kọ́ ìyàwó mi pọ̀ bó ṣe gbọmọṣẹ́ yẹn nìyẹn àti ṣeun tó máa ń gbọ́ ó pọ́n látorí títí tó fi jẹ́ ìsànà ìyẹn la fi mọ̀ pòórà rẹ̀ o ṣe rí ọmọbìnrin ọmọ yẹn tó gbà yìí ọmọ yẹn máa fa yín ó wá pupa bó ṣe gbà ọmọ yẹn gbà tó gbọ́mọ yẹn ọmọ yẹn tó bá ti kò sí kó máa rán àwọn ọmọọṣẹ́ wa ni èmi máa ń lọ sí ọ́fíìsì àwọn iṣẹ́ náà máa wá sọ́dọ̀ wa gbogbo máa bí àti ìgbà sílé máa ràn wá ara èmi níṣẹ́ mọ̀ jáde lójú mo sì rí ọmọ yìí bó mi ṣe ń ṣe mo bá pé ìyàwó mi pé ọmọ tó gbà yìí ó rí pé mèrè lọmọ yìí ọmọ ni ṣùgbọ́n bá ti pa lè mèrè ni ṣé máa rí pé mèrè lèmi náà gbogbo pupa tó bá ìyàwó mi náà pupa gbogbo pupa tó ọmọbìnrin yẹn ilé ọmọ yẹn pupa ó pupa dojú báyìí lọmọ yẹn fi pupa bá ní ọmọ yìí pupa ọmọ tó dàbí èmèrè kí ni kan bá ní ọmọ tó dàbí èmèrè ẹwọ ẹfun yẹn lẹjà rè kí ni kan so ọmọ yẹn létà ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀ mọ̀ ní ṣáàtì pé òun wá sílé pé àtàwọn àwọn àlè ọmọ àwa tó bá ti wá báyìí ara mi ò ní balẹ̀ mọ́ mi fẹ́ sọ fún ìyàwó mi pé kó fọmọ yẹn kó mọ yẹn má wà sọ́dọ̀ wa mọ́ so ti yẹn kó á bèrè lọ́wọ́ mi pé kí ló ń ṣe mí tí mo fi kọ́ mọ yẹn má wà mọ́ so mi fẹ́ sọ bẹ́ẹ̀ fún bí ṣáà ń ka mọ́ra mò ń kására nígbà tó jùjọ kan tọmọ yẹn wá sí ọ̀dọ̀ wa mo á bèrè lọ́wọ́ pé pé fóònù ẹ̀dá wá ló wà lọ́wọ́ òun bá ní kó fún mi náà bẹ̀ mi mọ̀ nǹkan tó rọ̀nù tó wọnú ọpọlọ mi lọ bí mo ṣe gba nọ́mbà ọmọ yẹn nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ sí jọ ń chaàtì nìyẹn mo ń bọ́ ọmọ yẹn chaàtì débi wípé mo fọ́ ọmọ yẹn ládírẹ́sì mo bẹ̀rẹ̀ sí ń dó ọmọ yẹn dẹ̀ ń kó mi mọ́ra gan mo dó bá ti dó tó bá yẹ ti dé ó máa respect mi ẹ ká sàn sáà ẹ ká ṣe mi sáà mo dẹ̀ tún dó ọmọ yìí so títí tí mo wá ń dó ọmọ yẹn wá fún mi láǹfààní pé pé so kò sí àwọn ọmọọṣẹ́ kankan tí mi ò lè dó torí ọmọ yìí ó tí mo bọ́ ọmọ yẹn máa bú mi àbó máa ṣe kíní kan àbẹ̀rẹ̀ sí ń dúra wa bá ti kó òun bí iṣẹ́ gbà mí máa pè ó máa sọ fọ́gà pé òun ti ń lọlé òun á bá mi máa gbé lọ sóòtẹ́ a máa ṣe 1 hour máa dó ìyàwó mi ò láìkì òkó náà kì í ṣe pé kò jẹ́ láìkì òkó ìyàwó mi iṣẹ́ ni
tó ti yé yín. Ìyàwó mi wọn bọ́ ṣe máa ń pariwo, ó jẹ́ ẹmọ ìyàwó mi ti máa ṣọ́ kò lè pariwo, torí yẹn mo sì máa ń sọ fẹ́yìn obìnrin, mo ti dàgbà, mo ti ṣe kinní kan, wò ó tí wọ́n bá bẹ́ẹ̀ dú ọkọ ẹ̀ pariwo létí ọkọ ẹ̀, wàá mọ̀ wípé éèjì ò ní kó má pariwo. Ok, sí èjì ló fi pariwo ni, sí èjì ló fi pariwo. Hey baby, ṣé o ti pọ̀ jù? O ti dàgbà jù yẹn lọ. Jẹ́ kí wàá rí àwọn ìyá 60 ibi tó bá ti ń mọ̀nù fọ́kọ wọn, tó bá ti ń pariwo fọ́kọ wọn, wo etí ẹ̀ gan máa fẹ́ di. So ọmọ yìí mo ṣáà ń dọ́ ọmọ yìí back to back, inú mi wá dùn. Wá ní àwọn ọ̀rẹ́ mi kan tájọ máa ń rìn ìgbà tí mo ní ìyàwó òun tó kú ìgbà tó ní sílé, òun ò kí ń ṣe báyìí o, pé ìyàwó òun yẹn òun á ń dọ́lò mi. Kí àwọn ọ̀rẹ́ òun yẹn gan wọ́n máa ń ní àwọn girlfriend kíní kan, màá sọ pé mi ò ṣe o, mi ò lè ṣe kíní kan, so mi ò ní. But ọmọ yìí bí mo ṣe bẹ̀rẹ̀ sí àwọn ọ̀rẹ́ mi yẹn máa sọ fún wọn pé ọmọ ṣe ìyàwó mi kíní kan wọn náà like ìyàwó mi o, tó náà mọ̀ pé ìyàwó mi ti máa wà níbi iṣẹ́ ti máa ní di 100,000. Ìyàwó mi tó máa ń ṣe kíní àwọn tó máa ń dájọ́ sí lọ́wọ́ yẹn, àjọ tóun nìkan wà nú ẹ̀ ó lé ní kí má bùkún, ó lé ní 7 ní àjọ tó àbí tó pé òun kò dànù ẹ̀, tó pé wọ́n kàn máa ń kó àwọn chíchà àwọn èèyàn pátápátá tó máa ń ṣe lọ́dọ̀ ìyàwó mi, tó máa páàkì mọ́tò, ìyàwó mi ń ta ohun ẹ̀ ń ta oríṣiríṣi àti ṣe wọn. Ẹ wo bí sáà ń dún ọmọ yìí back to back, ó ti dùn mọ́ àwọn méjèèjì. Nígbà tó yá ọlọ́mọ yìí fẹ́ travel, ọmọ ìbá travel, ó ti fún pé òun fẹ́ travel. Gbà tó yá ìyàwó mi sọ pé ọmọ yẹn tó wà níbẹ̀ pé wọ́n máa sọ pé ẹgbẹ́ ẹ̀kọ́ ní kó wà ní Cairo mania, ó lọ Cairo. Èmi dẹ̀ ti mọ̀ pé ó lọ Cairo tẹ̀tẹ̀lẹ̀, bọ́mọ yẹn ṣe lọ kó òun bó ṣe lọ sí Cairo nìyẹn. Mo ṣe di pé ẹ mọ̀ mo tó wà pé ó náà àwọn ọmọ tó wà níbẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ yẹn wọ́n pé àwọn ọmọ yẹn kíní kan wá lọ́mọ kan nínú àwọn ọmọ yẹn, ọmọ yẹn kúrú báyìí, bákọ̀ ọmọ yẹn ní kébé báyìí, ọmọ yẹn ìyàwó mi like ọmọ yẹn bíi pé ọmọ yẹn ni ìyàwó mi máa ń rán wá sílé láti wá ṣiṣẹ́ tó wà ní. Bọ́mọ yìí bó ṣe di ọjọ́ yìí nìyẹn, bọ́mọ yìí ṣe wá sílé nìyẹn. Bọ́mọ yìí máa ń sọ pé báwo ni àwọn boyfriend yẹn kọ́ wá ní èmi ò máa ní boyfriend, àwọn ọkùnrin ò máa dà bóyá ìsọ̀rọ̀ mi àwọn ọkùnrin òdodo sọ pé àwọn ọkùnrin ò dá ṣe mọ̀. Ìjẹta náà dùn mí ro lẹ́nu bí mo ṣe gbé súnmọ́ ọmọ yìí nìyẹn, ike tàbátà tírú wa bá ṣe pé máa tọ́jú yín nìsín ṣé wàá gbà. Ó bá ní ṣe mọ̀ èmi náà ni mò ń dé, mo mọ táìmù tó máa rán wọn wá, so gbà tí yẹn ti lọ mọ́ mi lọ́wọ́. Mi ò ní girlfriend ń ta o, ẹ má ṣe mi gbọ́ o àti ṣeun, mi ò ní girlfriend ń ta. Gbogbo àwọn tí mo dúpẹ́ pátápátá àwọn ọmọọṣẹ́ ìyàwó mi ni. Mi ò sì bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀. Nígbà tí mo ní ìyàwó tí ò tiẹ̀ fáìn tó ìyàwó mi tí mò ń fẹ́ tó wà lé mi nísìn, mi ò yan àlè o, mi ò yan àlè. So ibi tọ́rọ̀ yìí ò ti yé mi nìyẹn àti ṣeun bá gbé súnmọ́ ọmọ yìí. So ìyàwó mi kò dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé mò ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó dẹ̀ trust mi. Kódà there was a day tó yẹ pé mo wà ní ṣọ́ọ̀bù ẹ̀ because mo máa tí màá ti ṣe nǹkan mo lọ́rẹ̀ẹ́ tá a máa jọ ń jáde ní weekend tí màá ti wà nílé, but tí màá ti ṣe anything bí mi ò ṣe nǹkan ṣọ́ọ̀bù ìyàwó mi dẹ̀ ti máa rí mi tí màá ra jókòó tí màá ra máa wo nǹkan tó ń lọ. Ìgbà míì gọ̀sẹ̀ gan tí wọ́n wà ní ṣọ́ọ̀bù ẹ̀ ń gbà mí tí máa jókòó tó bá ń sọ̀rọ̀ àwọn aṣèkí nígbà ní babe mo fẹ́ máa lọlé, a ní okay máa máa lọlé. Ìgbà míì tí máa wà nílé ẹ̀kan pè pé hello ẹ wá tà náà kíní kan, kò sí nǹkan táwọn ọmọ yẹn máa sọ. Ọmọ tó kúrú tí mo sọ yìí ìyàwó mi like ẹ̀ gan, a ní washing machine lé àwọn ọkọ̀ àkọsọ sí washing machine kan fọ̀ kí wọ́n fẹ́ bá a ṣe bí wọ́n fẹ́ mọ̀bù lẹ́lẹ̀ àbí wọ́n fẹ́ bá wa ṣe ìran kan lé bí àwọn ìyàwó mi ní pé kí wọ́n wá dín ẹja torí pé ìyàwó mi ò kì í gbá kẹ́lẹ́ bọ́dí wọ́n ṣe ibẹ̀ fún mi bọ̀bá kan bá wọn dẹ́jà kan bá wọn ṣe gbẹ̀lẹ́ tó bá ti wá dé ara ṣe ibẹ̀ yẹn bóyá bí torí ìyàwó mi ní customer gan mo dẹ̀ understand àti ṣeun mo bá gbé súnmọ́ ọmọ yìí pé ìyọ́ kí nìkan wá ní ẹ̀yìn ibi ti bá o ẹ wo tó ẹ pé ọkọ̀ ọ̀gá tẹ jẹ́ wọ́n ní tó o bá sọ ọkọ̀ ọ̀gá kí ló bá ṣe fúkọ̀ tẹ sọ yẹn àkọ́kọ́ gbọ́ṣẹ́ yín wò náà àkọ́kọ́ torí ìgbà tí mo sọ pé tabaníkẹ́ fẹ́ ru wa ní ìsìn ẹlẹ́ẹ̀fẹ́ ru wa ó ní yẹn tí máa gbọ́ṣẹ́ yín wò àti ṣeun ọmọ yìí dẹ̀ ti ń pa kúrúkúrú mọ́ mi ọmọ yìí kúrú o bóyá ìwọ kúrú bàbá yìí ìwọ yìí ok tí máa ní kókó ṣe kọ́ fún mi ní kí ló fẹ́ ṣe fún mi ó ní kí ni
ara tí mo fẹ́ fi yín dá màá kọ́ ó kàn mọ́wọ́ síbi okó mi ni ó kàn bu okó mi pẹ̀lú òkòtò tí mo wọ̀ ni àǹtí Ṣeun mo ní ibi tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ nìyẹn o mo ń bọ̀ fídíò ìmọ̀ ní part méjì péré náà ni ẹ ṣé mo dúpẹ́ mo ń bọ̀ mi ò tí ì dé.